ọ̀gá wa Gaji Mr. Gaji ọkọ ọlọ́mọge jigidap. láìpẹ́ ní gbùdùgbẹ̀ ńlá kan já ní Nàìjíríà ó tabalé ó tabọ́kọ àwọn èèyàn sunkún wọ́n pòrúurú ọkàn ó ní kú Mohbad wọ́n ní Mohbad ìwò gan kí lórúkọ ọmọ gan náà. ṣàṣàlẹ̀ ni tí kú ẹ̀ ò dùn ní Nàìjíríà ṣàṣà ni because à ń padà rí àwọn fídíò kan tó ń máa treat ẹ̀ tó ń jẹ́ kó sinmi tí gbogbo ẹ̀ ṣáà ń lọ bó ṣe yẹ kó lọ fídíò yẹn wá ń jẹ́ kí àwọn èèyàn rí ní rí pa mo ṣe máa fẹ́ kó ń bì kan ṣe wá dogun dọ̀tẹ̀ because in Nigeria gan there is freedom of speech freedom of movement association freedom of gbogbo ẹ̀ wà nílẹ̀ even gan kí ọkọ̀ tẹ̀ tó má sí ẹ̀gàn èèyàn gan á jókòó ó kì í ṣe nígbà tí mi ò ń ṣe àwọn tẹ́sẹ̀ ń dùn gan tó jẹ́ àárọ̀ wọ́n ń kú òǹbí tán wà èyí tí ò lè rìn á wọ́ ẹ ti understand èyí tí ò lè wọ́ wọ́n á gbé so ó change kú òǹbí tó wà nìyẹn so but pẹ̀lú gbogbo nǹkan tá a rí yẹn a rí pé wọ́n fìyà jẹ ọmọ yẹn díẹ̀ a rí. díẹ̀ àbí gan. wọ́n fìyà jẹ o tẹ́mi fi bọ́ so kò dẹ̀ sí 27 years kí la gbé kí la jọmọ 27 kí irú ayé ò wá nìyẹn. fáwọn tí àwọn náà fẹ́ lórúkọ torí ibi àwọn orúkọ náà ni ó mú lọ sáyẹn bì kan. bẹ́ẹ̀ni kí ni ìmọ̀ràn yín. because nǹkan kan ṣẹlẹ̀ sí mi náà nígbà tí mo fi ń kọ́ṣẹ́ yẹn náà ṣé mọ̀ pé ńgbà míì ọmọọṣẹ́ máa ń da sọ́gà. bẹ́ẹ̀ni. tọ́gà máa wo ní ọ̀gá mo lè fi nǹkan mi mo lè fẹ́ páyà mi lẹ̀ fún ẹni yìí náà kó náà wàá fẹ́ lọ ṣe nǹkan mi ọ̀tọ̀ nìyẹn o tọ́gà ò ní fẹ́ kó lọ. bẹ́ẹ̀ni. ọ̀tọ̀ nìyẹn o tí ò dẹ̀ ní lára mi ò bóyá ẹgbẹ́ ìtọ̀rọ̀ yẹn ṣùgbọ́n gbà míì àwọn nǹkan míì náà dẹ̀ tún ṣẹlẹ̀ tá à ń gbọ́ ipe bóyá ẹ jẹ́ kí n fi industry wa ṣe sample nsìn bóyá àwọn obìnrin wa ṣá olóhùn fẹ́ bá mi sùn nítorí pé kò bá mi sùn ni ò ṣe lò mí mo ń ṣojọra wọn ṣá because ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí n bá láìkí obìnrin màá wá bá ẹ ni mo láìkí ẹ o mi ò ṣe o mo ṣe o mi ò ṣe kò fógún. bẹ́ẹ̀ni. tí ọ̀dà sáà yóò kó fọtẹ́. ìyẹn ò wá ní pé kí n má wàá ṣe nǹkan tó yẹ kí mi ṣe fún asọkùnrin mi ì lè mú pleasure mọ́ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹ kó ti kó ní position tó wà o ẹni tó dẹ̀ yẹ kó help ẹ̀ kó ní position yẹn òun gangan ò fọ̀nà hàn ẹni yẹn débi pé ni yá tètè grow so that òun gan lè kó ní position tó wà mi mọ̀ bóyá understand ọ̀rọ̀ yẹn. mo ń tẹ̀lé yín. ibi tí ó yẹ pé ẹni yẹn wà ẹ wà ń bì kan ẹ lọ́mọṣẹ́ ń sìn ọmọṣẹ́ yín yẹn ló yẹ kó ràn yín lọ́wọ́ kù ní position tẹ wà lọ sí next level ṣùgbọ́n yìí gangan ẹ fi ìlara bóyá ẹni kò ṣe nǹkan kò ṣe nǹkan yẹn ẹ wá ń fi ìlara ẹ tètè fọ̀nà hàn ṣé àpẹẹrẹ náà máa pẹ́ ń bi tẹ wà. agbọ́dọ̀ máa ń ran wa lọ́wọ́. agbọ́dọ̀ máa ń ran wa lọ́wọ́ ni agbọ́dọ̀ ìrànlọ́wọ́ ẹ la need fúnra wa lájọ máa move kò ń ṣe pé kéèyàn kankan máa wo nkoko mọ́ nǹkankan ẹ rásà so tẹ́ni táwọn èèyàn tó bá ń wá ògo káwọn náà ń bi táyé dé nsìn ẹ jẹ́ ká lajú wálẹ̀ ká tó tara bọ̀. tọwọ́ bọ̀. tẹ bá dẹ̀ wá tọwọ́ bọ̀ náà tẹ wá rí pé nǹkan yẹn ti fẹ́ máa rá yín lọ́wọ́ jù ẹ tètè náwó yẹn síta káwọn èèyàn lè tètè máa rí that is to say ẹ tètè sọ̀rọ̀. ọmọ yìí náà ń kọ lórin. àwọn ọmọ ìlú bíìtì làwa ń gbọ́. lè ń jó sí. ọmọ yìí ṣe wá ń sọ̀rọ̀ ìrírí ayé bá olùbọ̀bọ̀ ẹ̀rẹ̀ dá o ọmọ ọlọmọ yìí o nǹkan táwa tí ọ̀dà sáà àkọ́bí ara sí gbogbo lyrics ẹ̀ yẹn wọ́n fìyà jẹ ọ̀bọ yẹn náà wọ́n fìyà jẹ báwo wèrè tún sorry terrorist program wa ẹni tó kan pósí mi mọ bọ́ọ̀ ló ṣe máa sọ pé wọ́n ń kán ẹ lójú mọ mẹ́ṣọ́mẹ́ǹtì èmi ń sọ fáwọn èèyàn gan mo ní bọ̀bọ̀ yóò tí kù wọ́n lọ fún ní injection mo ní injection yẹn mi ń rí nírí pé bóyá ọkàn jẹ́ kó sùn fún bóyá bíi days lèmi ń rò báwo lè máa gbé yẹn sínú pósí ẹ tún wá kan ọlọ́run láì ṣe ṣíkè ọkọ̀ àbọ̀n ká síbẹ̀. kíká the same thing ni èmi ti sọ pé àtàtàn kan ọ̀run yẹn ni bọ̀bọ̀ yẹn ṣe kù bọ̀bọ̀ yẹn ò tí kù tẹ́lẹ̀ mo yẹ báàlẹ̀ ìkànjẹ́ máa ń sèèyàn bẹ́ẹ̀ mo rò pé ṣé bàbá yẹn náà àwọn tó wà ń bẹ ṣé wọ́n ní fámìlì tó tí pósí ò bá ṣe fọ́ yẹn náà wọ́n kẹ́ dáná sun wọ́n kẹ́ sín kẹ́dẹ̀ kan pósí mi èwo nìkan ju wèrè tẹ́dẹ̀ mú ọmọ lọ́wọ́ wọ́n fìyà jẹ ní gbogbo ayé ẹ̀ tún fìyà jẹ lọ ọ̀nà ọ̀run ọ̀nà ò rest tó fi dọ̀run bọ́ọ̀rù ẹ̀ ṣe rere.
ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo ní ètò náà ní Oyinmomo láti lè ṣe AK Media Concepts Limited níbi tí a ti ń dábẹ́lú tí a ti ń rọ̀ bí òwe. Ǹjẹ́ lónìí gbajúgbajà òṣèré tíátà tí ayé mọ̀ dáadáa náà ni àmútọ̀yìnwá o tẹ́ bá ń gbọ́ Mr. Gaji o. Ọ̀gbẹ́ni Ṣọlá Ọláìbí ẹ mọ̀ káàbọ̀ o. ṣé abayin lálàáfíà. Dáadáa la wà. a kú nàìjà wa gbogbo ilé tí yín náà ń kọ́. àdúpẹ́ àfilélẹ̀ dáadáa. tá a bá ń sọ Mr. Gaji orúkọ ẹbí ni orúkọ ọ̀bátan ni àbí stage name bó ló ṣe wọnú. stage name ni Gaji, ẹ lè pè ní Dr. Gaji, ẹ lè pè lọ́fíìsà Gaji, ṣùgbọ́n tẹ bá fẹ́ kó gbogbo ẹ̀ tán ẹ lè fi bàbá yín in the building sí. ó wá jẹ́ ṣé Gaji ọkọ òkú kọ́kọ́rọ́ mọ́ṣúá ṣé tí Wasiu Ayinde kọ́ ń gbà yẹn ni àbọ̀tọ̀ ni Gaji yìí tí mò ń wò lórí ìkàlẹ̀ yìí. ọ̀tọ̀ ni tọ̀dọ̀ mi Gaji ọkọ òkú ni ti Wasiu Òkì. ọkọ kílẹ̀ yín báyìí. ọkọ àwọn ọmọge tó lálùbáríkà lára. lẹ́yìn lẹ́nu táwọn èèyàn mọ̀ yín mọ́ náà ni kọ́mẹ́dì ká panilẹ́rìn ká dúró sẹ́nu géètì ká ṣàwàdà ká ṣẹ̀fẹ̀ nínú eré ìfẹ́ kó lè bá jọmjọm eléyìí àfijọ́ ta ni atalẹ̀ ti rí ta ló wù yín gan tẹ́ fi pilẹ̀ láti bẹ̀rẹ̀ ọjọ́. mi ò rí lára èèyàn kan a kàn rí pàlè ṣe náà ni a dẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run dẹ̀ ṣàmì sí so tí n bá dẹ̀ wà nílé náà àwọn ìyàwó mi máa fọ́ nìkẹ́ ní skul náà ó máa fọ́ nìwọ̀n ká. ṣáájú kẹ́ tó darapọ̀ mọ́ṣẹ́ tíátà. bẹ́ẹ̀ ni so ìgbà tá a dẹ̀ wà ní skul náà a wà ní cultural group tá a máa ń ṣe ní skul ńgbà yẹn náà so ìgbà tá a dẹ̀ ṣe tán náà a wò pé ẹ jẹ́ ká kú lọ tẹ̀síwájú. nílé ìwé wò. mo lọ sí Ìmẹ̀kọ ni mo ti lọ sí skul. Ìmẹ̀kọ Àfọ̀nlọ́hùn. bẹ́ẹ̀ ni because ọmọ Ìmẹ̀kọ gangan lèmi. Wow. The heartbeat of the nation. Really? bẹ́ẹ̀ni. Okay. so bàtà ṣàyànjú everything tán láwọn pé ẹ jẹ́ ká fèsì iṣẹ́ dáadáa a dẹ̀ fi gbogbo nǹkan tá à ń ṣe lẹ̀. family mi kan òun ṣe tíátà ìgbà tá a wà ní school láti ń ṣe àwọn kinní bọ̀ so gbogbo bá dẹ̀ ṣe ń rìn inú ayé náà là ń ṣe gbogbo ẹ̀ bọ̀ so ìgbà tá a dẹ̀ ṣe tán tá a ṣe tán dáadáa yàtọ̀ sáwọn ìta ti ń wá because àwọn wá sí industry ńgbà yẹn náà tá a dúró nítorí pé à ń ṣe business kan àbí méjì bí ọdún mélòó à ń tojú bọ gbogbo nǹkan tó yẹ ká tojú bọ tí nígbà tá a ṣe gbogbo ẹ̀ tán náà táwọn gba iṣẹ́ náà ẹ jẹ́ kí n lọ jókòó tì í lọ́rùn. bí ọdún mélòó. at least 97 láti jókòó tì í professionally láti jókòó tì í pé mi ò ṣẹ́ni tì mọ́ mo fẹ́ fèsì iṣẹ́ tíátà. kẹ́ tó wá jókòó tì í kí làwọn nǹkan tẹ ṣe ń gbà yẹn. ó pọ̀ o a lọ school nígbà tá a ṣe tán school a padà lọ kọ́ because mo like máa join wáyà mọ́ra wọn nígbà tí mo ti wà ní school tí mo dẹ̀ kéré yẹn náà so mo lọ ṣe ẹlẹ́tẹ̀lẹ́t àkóńbẹ̀ adégbòrò náà a tún lọ kọ́ pé a fẹ́ tún ká rédíò ṣe a fẹ́ tún tẹlifíṣàn ṣe a fẹ́ lọ join wáyà mọ́ra bẹ́ẹ̀ ni so a join gbogbo ẹ̀ mọ́ra wọn but along the line náà a tún bẹ̀rẹ̀ àwọn business kékeré kan bẹ́ẹ̀ náà bí ká bẹ̀rẹ̀ sí ní ta electronics you understand so gbẹ̀ ṣáà lọ bó ṣe yẹ kó lọ à ń rówó ń bẹ̀rẹ̀ o à ń rówó àtìgbà tá à ń ṣe yẹn à ń rówó but nígbà tí a dẹ̀ join movie industry náà iṣẹ́ movie yìí ó jẹ́ iṣẹ́ kan tó máa ń jowú ó máa ń jowú ó lè máa ṣe nǹkan kó tún sọ pé ó fẹ́ ṣe léyìí kan ló máa padà fọwọ́ mú. àgbà wẹ̀ lọ́wọ́ yìí. àgbà o because time tó bá wà ní bóyá alábàámu wá sí tí mò ń lọ wo pé Tòkunbọ̀ wo ló dé o ìgbà náà fóònù máa rìn kí ibú lẹ́wà ẹ bá wa ń bàdàn báwo dẹ̀ lèyàn ṣe fẹ́ ṣe nígbà tí èèyàn dẹ̀ fẹ́ para ẹ̀ but iṣẹ́ tí ẹ bá nífẹ̀ẹ́ sí wàá fi kọ́lẹ̀ fún kan ni so but ìgbà tó rúkọ ti dé a lè padà sí di yẹn. báyìí sì a lè padà. ẹ bọ̀ tó ń ṣe òun ní máa pè é náà pé ẹ bá rí kíní kan. ẹ mọ̀ pójú ta tiwọn bójú ta ní ìsìn la máa fi ta nǹkan tá ń ta so bọ́ọ̀ bá wa ń bẹ̀ náà wọ́n á rà. bàbá wa Mr. Gaji láìpẹ́ ni gudugbẹ̀ ńlá kan já ní Nàìjíríà ó tabalé ó tabọ́kọ àwọn èèyàn sunkún wọ́n pòrúurú ọkàn ó ní kú Mohbad wọ́n ní Mohbad ìwọ gan kí lórúkọ ọmọ gan náà. Mohbad làwa náà mọ̀ sí. kò ṣe Mohbad mi ò dá. èmi kọ́ lẹ máa bèrè yẹn lọ́wọ́ ẹ̀ Mohbad everybody ń pè Mohbad o mi ò bad o but Mohbad làwa mọ̀ sí. Mohbad ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí nípa ọmọ yẹn kí lè rí sọ sí. kò sí nǹkan tí mo rí sọ sí ju pé ìgbà tó kú yẹn kò sẹ́ni tí kú ẹ̀ ò dùn ṣàṣà lẹ́ni tí kú ẹ̀ ò dùn ní Nàìjíríà ṣàṣà ni because à ń padà rí àwọn fídíò kan tó ń máa treat ẹ̀ tó ń jẹ́ kó sinmi tí gbogbo ẹ̀ ṣáà ń lọ bó ṣe yẹ kó lọ fídíò yẹn wá ń jẹ́ kí àwọn èèyàn rí ní rí pa wọ́n ṣe wá máa fìyà jẹ èèyàn tó báyìí kí ló ṣẹlẹ̀ gangan but nínú ìròyìn tá a gbọ́ ni pé mi ò sign mọ́ mo fẹ́ kó ń bí
mo fẹ́ ṣe kinní kan mo fẹ́ ṣe gbá mo ṣe máa fẹ́ kó n bí kan ṣe wá dogun dọ̀tẹ̀ because in Nigeria gan there is freedom of speech freedom of movement freedom of gbogbo ẹ̀ wà even gan kí ọkọ tẹ̀ tó má sí ẹ̀gàn èèyàn gan á jókòó òkè ṣé nígbà tí mi ò ń ṣe àwọn tẹ́sẹ̀ ń dùn gan tó jẹ́ àárọ̀ wọ́n ń kú òǹbí tán wà èyí tí ò lè rìn á wọ́ ẹ ti understand èyí tí ò lè wọ́ wọ́n á gbé so ó change kú òǹbí tó wà nìyẹn so but pẹ̀lú gbogbo nǹkan tá a rí yẹn a rí pé wọ́n fìyà jẹ ọmọ yẹn díẹ̀ a rí. díẹ̀ àbí gan. wọ́n fìyà jẹ o tẹ́mi fi bọ́ so kò dẹ̀ sí 27 years kí la gbé kí la jọ ọmọ 27 kí irú ayé ò wá nìyẹn tó lágbára. tá a bá ń sọ nípa ògo àti ìràwọ̀ owó òkìkí lẹ́yìn tọmọ ikú tán ni ariwo abúyọ ògo alẹ́ sọ pé ògo dé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ kan ẹ̀yọ́ ń ṣe ẹ̀yin ṣe tíátà òun kọrin bẹ́ẹ̀ ni bó ṣe wá rí nípa pé èèyàn níràwọ̀ àbẹ́yàn lókì sí bó ṣe kó lọ nìyẹn ṣá sí bó yẹ kó ṣe lọ nìyẹn. kò yẹ kó lọ bẹ́ẹ̀ because kò sí bóyá fẹ́ rí wọ́n ní ògo díẹ̀ mi pin kọ́lọ́ máa jẹ káàrí àbí ọmọ ọlọ́mọ nínú interview kan mo rí wọ́n dà ní pé furniture gan ni furniture bẹ́ẹ̀ ni carpentry kan ti understand tó lórí owó tó ń bá níbẹ̀ lòún mú lọ sí studio ẹ̀wù gbà tóun náà ti ń struggle bọ̀ 27 years náà máa pọ̀ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn ó pọ̀ so ó dẹ̀ dédé kú bẹ́ẹ̀ yẹn ó wá kú tán ògo yẹn wá pọ̀ káàkiri àgbáyé ògo yẹn wá pọ̀ bí orúkọ yẹn ló ń padà rò ó bọ̀ tó ó ṣe ni láàánú pé kò rí ògo yẹn lò dáadáa kó tó kú so kò sí bí ó ṣe ní dùnyàn. Mohbad ti kú ó ti kú o. àwọn gbẹnugbẹnu àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo náà wà ń gbòòrò báyìí bẹ́ẹ̀ lómi ṣe ń bú ìyá ẹlòmíì ń bú bàbá ẹlòmíì ń bú Naira Marley wọ́n ń bú Sam Larry wọ́n ń bú ìyàwó pàpà. tá a bá ń sọ nípa ògo ìràwọ̀ inú agbọ́n kan lẹ́jọ́ wà ẹ̀yin ṣe tíátà òun kọrin fáwọn tí àwọn náà fẹ́ lórúkọ torí ibi àwọn orúkọ náà ni ó mú lọ sáyẹn bì kan kí ni ìmọ̀ràn yín àtàwọn àwùjọ pàpà ó ní àwọn gbẹnugbẹnu ti pọ̀ báyìí àtọ́sọ ń pàyàwó àyàwó ẹ̀ ò ṣe dáadáa ọmọ rẹ̀ ló gbé wá ìyá ẹ̀ náà wọ́n pè ní lérí olúwa o mójútó bàbá náà pè rẹ̀ ní prọfẹ̀tì Sam Larry ìwọ náà dúnkòkò mọ́ Naira Marley ìwọ náà kí ni ìmọ̀ràn yín ẹ̀bẹ̀ látòrí àwọn tí wọ́n fẹ́ tó ń wáyé tí ó sáyìn wọn. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí àwọn tó fẹ́ káyé mọ àwọn tó wá fẹ́ blow tó wá fẹ́ lọ sọ́dọ̀ ọ̀gá kan àbí méjì pé ọ̀gá mo fẹ́ mọ̀ nípa kinní yìí èmi ò rò pé ó gbọ́dọ̀ jẹ́ bí ogun àbọ̀tẹ̀. meanwhile because nǹkan kan ṣẹlẹ̀ sí mi náà nígbà tí mo fi ń kọ́ṣẹ́ yẹn náà ṣé mọ̀ pé ńgbà míì ọmọọṣẹ́ máa ń da sọ́gà. bẹ́ẹ̀ni. tọ́gà máa wo ní ọ̀gá mo lè fi nǹkan mi mo lè fẹ́ páyà mi lẹ̀ fún ẹni yìí náà kó náà wá fẹ́ lọ ṣe nǹkan mi ọ̀tọ̀ nìyẹn o tọ́gà ò ní fẹ́ kó lọ. bẹ́ẹ̀ni. ọ̀tọ̀ nìyẹn o tí ò dẹ̀ ní lára mi ò bóyá ẹgbẹ́ ìtọ̀rọ̀ yẹn ṣùgbọ́n gbà míì àwọn nǹkan míì náà dẹ̀ tún ṣẹlẹ̀ tá à ń gbọ́ ipe bóyá ẹ jẹ́ kí n fi industry wa ṣe sample nsìn àwọn kan sọ wípé èmi ò tí ì rí because mi ò ṣe é fún yàn rí bóyá mo gbọ́dọ̀ lọ takò ẹ̀ ń bì kan mo gbọ́dọ̀ all because of pé bóyá àwọn obìnrin wa ṣá olóhùn fẹ́ bá mi sùn nítorí pé kò bá mi sùn ni ò ṣe lò mí mo ní ṣó jọra wọn ṣá because ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí n bá láìkí obìnrin màá wá bá ẹ ni mo láìkí ẹ o mi ò ṣe o mo ṣe o mi ò ṣe kò fógún. bẹ́ẹ̀ni. tí ọ̀dà sáà yóò kò fọtẹ́. ìyẹn ò wá ní pé kí n má wàá ṣe nǹkan tó yẹ kí mi ṣe fún asọkùnrin mi ì lè mú pleasure mọ́ṣẹ́. ṣẹ́rí àwọn èèyàn wá èmi ò mi mọ̀ bóyá nítorí pé mo bá àwọn onímọ̀rìn ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ because èmi máa ń try láti fẹ́ wá ìmọ̀ ṣẹ́rí ń gbà mí ọ̀pọ̀lọpọ̀ yẹ kó ti kúrò ní position tó wà o. ẹni tó dẹ̀ yẹ kó help ẹ̀ kúrò ní position yẹn òun gangan òfònà hàn ẹni yẹn débi pé ni yá tètè grow so that òun gan lè kún position tó wà. mi mọ̀ bóyá understand ọ̀rọ̀ yẹn. mo ń tẹ̀lé yín. ibi tí ó yẹ pé ẹni yẹn wà ẹ wà níbi kan ẹ lọ́mọṣẹ́ ń sìn ọmọṣẹ́ yìí yẹn ló yẹ kó ràn yín lọ́wọ́ kù ní position tẹ wà lọ sí next level ṣùgbọ́n yìí gangan ẹ fi ìlara ó bóyá ẹni kò ṣe nǹkan yẹn ẹ wá ń fi ìlara ẹ̀ tètè fọ̀nà hàn ṣé àpẹ́ yìí náà máa pẹ́ ibi tẹ wà. bí láyé rẹ̀ ṣe rí nìyẹn bí láyé ṣe rí gangan nìyẹn. agbọ́dọ̀ máa ń ran wa lọ́wọ́. agbọ́dọ̀ máa ń ran wa lọ́wọ́ ni agbọ́dọ̀ ìrànlọ́wọ́ ẹ̀ la need fúnra wa lájọ máa move kò ń ṣe pé kéèyàn kankan máa wo kókó mọ́ nǹkan kan so táwọn èèyàn tó bá ń wá ògo
káwọn náà ń bi táyé dé nsìn ẹ jẹ́ ká lajú wálẹ̀ ká tó tara bọ̀ ká tó tara bọ̀ tọwọ́ bọ̀ tẹ bá dẹ̀ wá tọwọ́ bọ̀ náà tẹ wá rí pé nǹkan yẹn ti fẹ́ máa ráyé lọ́wọ́ jù ẹ tètè náwó yẹn síta káwọn èèyàn lè tètè máa rí that is to say ẹ tètè sọ̀rọ̀. ọmọ yìí náà ń kọ́ lórin. àwọn ọmọ ìlú bíìtì làwa ń gbọ́. lẹ́yìn jó sí. ọmọ yìí ṣe wá ń sọ̀rọ̀ rí ayé bá olùbọ̀bọ̀ ẹ̀rẹ̀ dá o ọmọ ọlọmọ yìí o nǹkan táwa ẹ̀ tí ìrẹ̀dá sáà kọ bí ara sí gbogbo lyrics ẹ̀ yẹn. so kọ́lọ́ ń ṣàánú wa kétí wa má di sí àwọn tó yẹ kó ṣàánú wa. àwọn gbẹnugbẹnu àdúgbò wa ń kọ́ bàbá rẹ̀ ò ṣe kíní kan ìyá rẹ̀ ò ṣe kíní kan. ṣẹ́rítì bàbá yẹn comment section. ọmọ kú bàbá yẹn tètè sin whatever ní ilẹ̀ Yorùbá náà kò sóbì tó máa wò kú ọmọ yẹn. bẹ́ẹ̀ni kọ́lọ́ máa yẹ ká fojú sunkún ọmọ ọ̀fọ̀ burúkú ni so kọ́ ọmọ kan wá wà lẹ́ẹ̀kan máa wò ó bọ̀ tí n bi tọ́rọ̀ yẹn lọ àti pé bọ́rọ̀ yẹn tún ṣe wá ń já rìn wọ́n fìyà jẹ ọ̀bọ yẹn náà wọ́n fìyà jẹ báwo wèrè tún sorry lórí program wa ẹni tó kan pósí ní ìmọ̀ bọ́ọ̀ ló ṣe máa sọ pé wọ́n ń kán ẹ lójú mọ measurement èmi ń sọ fáwọn èèyàn gan mo ní bọ̀bọ̀ yóò tí kù wọ́n lọ fún ní injection mo ní injection èmi ń rí nírí pé bóyá ọkọ̀ jẹ́ kó sùn fún bóyá bíi days lèmi ń rò báwo ni máa gbé yẹn sínú pósí ẹ tún wá kan ọlọ́run láì ṣe ṣíkè ọkọ̀ àbọ̀n ká síbẹ̀. kíkà the same thing ni èmi ti ẹ sọ pé àtàtàn kan ọ̀run ẹ̀ lóde bọ̀bọ̀ yẹn ṣe kù bọ̀bọ̀ yẹn ò tí kù tẹ́lẹ̀ mo yẹ báwo ni ìkànnì máa ń sèèyàn bẹ́ẹ̀ mo rò pé ṣé bàbá yẹn náà àwọn tó wà ń bẹ ṣé wọ́n ní fámìlì tó tí pósí ò bá ṣe fún yẹn náà ọkẹ́ dáná sun ọkẹ́ sí kẹ́dẹ̀ kan pósí mi èwo nìkan ju wèrè tẹ́dẹ̀ mú ọmọ lọ́mọ wọ́n fìyà jẹ ní gbogbo ayé ẹ̀ tún fìyà jẹ lọ ọ̀nà ọ̀run ò rest tó fi dọ̀run bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rere ṣé bọ̀bọ̀ ẹ̀ wáyé ìnira tó yẹn ni báwo ni ẹ máa gbé èèyàn sínú pósí tẹ́ tó máa yí lọ́rùn ọkọ̀ rẹ̀ kan ọrùn bọ̀bọ̀ ẹ̀ tó fi lọ èyí sọ fún mi pé ọrùn ẹ̀ tán kàn ẹ̀ ló jẹ́ kí bọ̀bọ̀ yẹn kú tí kú tẹ́lẹ̀ wọ́n kọ́ lọ́rùn náà wọ́n kọ́ ṣẹ́yìn orí ni. nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé dúníyàn tó èèyàn tí ìyàwó akáàkiri àgbáláyé orí ètò náà ni aṣíwáwọ ẹmọ ní ètò náà ni Mr. Gaji ṣùgbọ́n kan tí a máa ń gbọ́ nípa pé èèyàn ṣe rí unique ni pé wọ́n ní bí iṣẹ́ èpè ni kẹgbà rédíò kẹgbà tẹlifíṣàn kẹgbà jọ kán dé kí gbogbo ẹ ṣé kò ṣẹlẹ̀ sí nígbà yẹn. gbogbo iṣẹ́ ló máa ń jọṣẹ́ èpè gbogbo iṣẹ́ ni kò ń ṣe rédíò nìkì nìkan because paintansin ó lè ẹ lè pè é sí pé kó wá bá yín kunlé kó dé kí gbogbo ilẹ̀ ti kún fọ́dà ṣé ẹ̀ ní gbé iṣẹ́ pè ẹ máa gbé iṣẹ́ pè àbáwọn bricklayer tẹ máa ní kó lọ ra bóyá kinní kan ìyẹn iron ó lọ padà ra kan at the end of the ilé bẹ́ẹ̀ sí ní bend ṣé kò ní gbèpè àti ẹnjìníà tán gbéṣẹ́ fún gbogbo ọjọ́ máa gbèpè ni iṣẹ́ rédíónìk iṣẹ́ ọpọlọ ni òyìnbó dẹ̀ ló ṣe nǹkan táwa náà ń yọ tá à ń fi sí tá à ń yọ àwọn diode capacitor nǹkan yẹn tá à ń yọ tá à ń fi sí tá à ń yọ yẹn náà àwa gan gbìyànjú ni ó ní mítà táwa ti fi mítà kí ni yóò dà ìjẹ́ ká yọ àṣẹ àmà trace iná bí iná ṣe wọlé yẹn àmà máa wo náà yẹn lọ pé ok ó ti débi kí ló mú tí ó cross the other side diode ti bàjẹ́ ẹ̀yẹ àyọ so a lè máa ṣe lọ́wọ́ kí n sọ pé òkè ẹgbẹ́ ṣáà fún mi máa sọ gbà tó bá dọ̀tún làkẹ́ wá gbà ọ̀tún là èmi náà fẹ́ máa gbìyànjú ẹ̀ lọ tí ó bá dẹ̀ ti ṣiṣẹ́ náà máa sọ fún yín náà pé àṣírí iṣẹ́ yẹn nìyẹn o kíní yóò ti ṣiṣẹ́ o because ìgbà tẹ́mi ń ṣe ọ̀gá tó kọ́ mi iṣẹ́ ń gbà yẹn àwọn òfin rọ́kọ mo lè sọ fún yín pé iṣẹ́ ó máa tó 2 weeks kẹ́ tó gbà 2 weeks á tó bẹ́ẹ̀ èmi á sọ èmi á wá ṣiṣẹ́ so that tí n bá wá parí ẹ̀ before 2 weeks yẹn ṣe mọ̀ pé ẹ̀ ní rí bí onírọ́ kí n kàn wá déédéé pé ìgbà iṣẹ́ ti rẹ́dì ìgbà ọ̀lẹ́ máa gbẹ́ mọ́ ká 2 weeks ló dà àgbà tó dẹ̀ ti ṣẹ́ náà lá ní ká pè yín ìgbà mí kẹ̀dẹ̀ ta máa dá 2 weeks tíṣẹ́ máa lé ní a month o ó máa ń wà bẹ́ẹ̀. ìwọ lè wá ṣeré tó fẹ́ fa ìlàṣọ ya. èmi ò kò sí. wọ́n á gbé lọ sí police station. kò sí. wọ́n gbé lọ sọ́dọ̀ baálẹ̀. kò sí. ẹ̀ṣọ́ àmì ìṣe ní ṣú. ládùúgbò wo. tíṣẹ́ bá àwọn tó gbé fún ọ̀rọ̀ láyé ege ni. yes now ṣé bó ti mọ Àfọlábí ọ̀gá bí gbogbo ọ̀nà Capitol Road gbogbo bẹ́ẹ̀ wọ́n ti mọ Gaji orúkọ wọn mọ̀ ìsìn gbà yẹn. Ṣọlá ni Ṣọlá rédíò ní Ṣọlá náà mọ̀ mí sí gbà yẹn so iṣẹ́ tó bá ti fẹ́ mú wàhálà wá ẹ wá gbẹ̀rù yín ni màá sọ gbogbo iṣẹ́ kọ́ lèèyàn máa ṣe. kò sí bí wọ́n ṣe ń gbé ọ̀nà police station ara ti máa gbé mi lọ àgbà tẹ́ bá ti dé tí n bá ti gbéṣẹ́ yín fún yín owó tẹ̀dẹ̀ fún mi tí mo fi lé lórí fún yín kí lẹ tún fẹ́ ṣe. Mr. Gaji bàbá ṣáájú àsìkò láti ní àwọn tẹ́ pé wọ́n jẹ́ onísinimá tí wọ́n ń ṣe tẹ́ ń ṣe yìí àti nírú àwọn bàbá Sàlárí àti nírú àwọn Papa Lolo Jacob àti ètò wà sí Adéròpọ̀kọ̀ kàtó wá nírú àwọn Mr. Láti àwọn bàbá Sùwé tálẹ̀ yín mújọ tálẹ̀ ń wò pé àwọn ní mo dẹ̀ ń láìpọ̀ yín ṣe kí ni jẹ́ kémi náà
bí mo lè tọpasẹ̀ yìí mo lè rìn. gbogbo àwọn tẹ dárúkọ yẹn náà ń ṣe dáadáa o gbogbo wọn pátápátá because iṣẹ́ yìí oore ọ̀fẹ́ Ọlọ́run ni o ni wọn bá bí táwa náà dé yìí a dẹ̀ ṣiṣẹ́ débẹ̀ ni so tí n bá ń sọ pé àmọ́ ń wòyàn kan ókè ní kejì yẹn ń kọ́ ókè fọgànáísà làwọn ń ṣe àbí àwọn ò ṣe débi tán dé yẹn so gbogbo wọn náà dá gbogbo wọn ni àtàláwàdà àtẹnujẹ sí everybody wọn ló dá ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé tí n bá ń wò wọ́n èmi máa ń rẹ́rìn as a comedian even nǹkan tábàjọ wà lórí set gan máa ń sọnù máa di audience wọ́n pọ̀ most àwọn comedian yẹn ni most òkúnnù ni o òkèlè ni o sanyẹ̀rì ni o latin ni o bàbá sùwé ń kọ́ bàbá rẹ̀ kọ́ lọ́ba fọ̀run kẹ́ wọn ìgbà tí wọ́n yàwá tẹ̀ máa ń dúró wọn báyìí ni a máa lọ dúró sẹ́yìn ọ̀nà la máa bù wọ́n ká ìwọ náà dẹ̀ ló ṣe táwọn bàbá yẹn náà wà gbọ́dọ̀ náà dẹ̀ fẹ́ dé bẹ́ẹ̀ báyìí bọ́tà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. lẹ́yìn òyìnbó kékeré kan ní limelight téèyàn di ìlú mọ̀ọ́ká èèyàn di ìgbà ojúmọ̀ láwùjọ ìgbà ọgán ní Gaji lẹni tí ayé mọ̀ dáadáa. ṣe rí ngbà míì iṣẹ́ wa ó ní bóyá máa ń rí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ẹ́ ní industry wọ́n á mọ̀ ẹ́ àwọn actors mọ̀ ẹ́ ẹ̀yin ara yín wọ́n kọ́kọ́ ti máa mọ̀ ẹ́ àwọn crew máa mọ̀ ẹ́ especially àwọn crew yẹn. àwọn Ṣàkó àǹkó àwọn Daniel àwọn Mr. Terry. because crew lèmi náà fi bẹ̀rẹ̀ ṣẹ́ra crew ló ṣòro ṣe o because crew ló máa wà níbi tí wọ́n ti ń ṣe screenplay tàbí wọ́n wà ní location kan wọ́n wá ń sọ̀rọ̀ ẹ tó o bá ti dá sí wọn. àwọn PM ayé tẹ́niyẹ́ ti làǹbà because àwọn ọ̀rẹ́ má pe jáde olóṣù ni wọ́n jáde rubbish wọn pọ̀ gan yàrá ọ̀nà kí ló wá ṣe nígbà tí èèyàn méjì bá dẹ̀ ti ń sọ jọ̀ọ́ pé ṣòro ti ń wà so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. so àwọn kúrò yẹn gbọ́dọ̀ kọ́kọ́ dá sí náà. ẹ gbọ́dọ̀ kọ́kọ́ everybody náà ni ẹ gbọ́dọ̀ kọ́kọ́ dá sí kù so irú àwa tá a dẹ̀ fi PM bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ sí ní coordinate so ẹ ti mọ̀ relationship wa máa solid àbí nígbà tí mo bá pè é tí mi bá ti fi yà jẹ́ tí n bá máa pè lọ́jọ́ mi ó máa wá náà tí mo dẹ̀ fún àjọ má bínú mi ní ju 50,000 lọ ṣó wà òkè àlà ó wà òkè Gaji ẹ bá ń fi nǹkan sí mi ò ní àtijọ́ sọ àti kúnná kò ní sí pé òde ẹ̀ ṣe wá bá mi sọ tẹ́lẹ̀ hàn. so èèyàn àti ẹ̀wọ́ káàkiri àgbáńláyé lórí ètò náà ni àwa ọ̀ máa ní Oyinmomo ní ètò náà ni Oyinmomo láti lè ṣe AK Media Concepts Limited níbi tí a ti ń dábẹ́rẹ́ tí a ti ń rọ̀ bí òwe gbajúgbajà òṣèré tíátà tí a gbé wá lónìí àwọn náà ni Mr. Gaji ọ̀gbẹ́ni Gaji ọkọ ọmọge ẹ ti ní kí n má lo ti ẹ má lo tọkọ òkú fèmí. lẹ́nìí láàrin àwọn òṣèré tíátà ọ̀ká ti sọ pé láti àná gan ló ti wá èèyàn ò lè dédé wọnú agbami à ń ṣe sinimá à ń ṣe tíátà kó má ní kákọ́ọ̀sì kó mọ̀ ní àwọn tí wọ́n jọ ń rìn papà níbi tó ti ń dọ́ra tó ti ń dárayá ta lọ ga yín ta lọ kọ yín ní kínní ẹ lè lẹ́bùn lóòótọ́ ta ni. ṣe rí nípa ọ̀rọ̀ ọlọ́gàdé yẹn àwọn ọ̀gá mi pọ̀ àwọn pọ̀ o. tẹ kọ́ṣẹ́ lábẹ́ wọn. wọ́n pọ̀ jù because ṣàṣà làwọn tó wà ní industry lẹ́nìí tí mi gba ẹ̀gbẹ́ wọn kọjá ọgbà ara wọn kọjá but nígbà tí mo dé tán finally pé ok but gbogbo ìgbà táwọn wá yẹn. ní 1997 àbí. before 97 yẹn gan táwọn ń ṣeré wá táwọn padà sí school táwọn ń ṣe táwọn mọ̀ yẹn Saheed Balogun àtàwọn kí ọláyà yẹn lájọ máa ń move pọ̀ but nígbà tá a dé a padà lọ ọ̀dọ̀ Saheed gangan. Balogun. bẹ́ẹ̀ ni but ìgbà along the line mọ̀ as a commercial actor àbí business actor dẹ̀ ni màá pè wọ́n ẹsẹ̀ wọn ò ń dúró bẹ̀tọ́ dẹ̀ mọ̀ pé ọmọ yìí ní passion fún iṣẹ́ yìí náà Gaji bàbá mi Ìbàdàn Gaji wáyé mo ti lọ ẹ ti understand so wọ́n á wò pé jẹ́ kí n introduce èèyàn kan sí ẹ tó máa táwọn dúró gangan tán ní group tán ń ṣe training tán ń ṣe náà introduce mi sí Kúnlé Afọ́d so ọ̀dọ̀ Kúnlé Afọ́d àti wá kọ dáadáa. ẹ ti jókòó. stage gan la fi bẹ̀rẹ̀. Kúnlé Afọ́d kan náà. orí bọ̀bọ̀ yẹn pé Afọ́d. Ọlọ́run kẹ. Kúnlé ọmọ afọdúnrìn. ṣàṣà lọmọ tó máa gbára Afọ́d kọjá tí ò ní mọ̀ ń pàṣẹ ìwà ìtinú tẹ̀yìn. bẹ́ẹ̀ ni so àwọn ọ̀gá mi dẹ̀ pọ̀ gbogbo ìgbà yẹn náà gbogbo àwọn kórè dé. ọ̀dà Afọ́d tẹ̀ sọ yìí ọmọdé lòun náà. kò ní nǹkan kan ṣe kí ló ń jẹ́ ọmọdé pé èèyàn mọ̀ nǹkan. yes now ọmọdé tá à ń sọ náà golden age rèé náà. tó náà ti attain báyìí. bẹ́ẹ̀ni wow. so gbogbo àwọn ọmọ Bánkẹ́ Àfíìsì Ọwọ́ Kórèdé films lọ bẹ́ẹ̀ Bíọ́dún Ojúgo wọ́n pọ̀ ń gbà yẹn. tàṣà
ẹ ṣáàjọ ń ṣe papọ̀ mọ́ra wọn. àjọ ń ṣe tí mo gbára wọn kọjá táwọn ti wà ń bẹ̀ before èmi. So orúkọ táwọn èèyàn á mọ̀ mọ́ ìdára lé ní gàjí inú fíìmù wo lẹ ti wá lò tó di ohun tí àwọn èèyàn á mú káàkiri ẹnu. Kúnlé Afọ́d náà ló fún mi, so a kàn wà lórí sẹ́ẹ̀tì lọ́jọ́ kan ni. So I think bàbá olómi pàṣẹ wà nù ṣẹ́ yẹn ń gbà yẹn o máa jẹ́ gàjí jàre gàjí báwo. Gàjí mi mọ̀ gàjí sọ́ra gèyè gẹ́gẹ́rẹ́ ní lẹ́yìn wá sí i. báwo ni mo ṣe máa jẹ́ gàjí wo fi mí lẹ́jọ́ máa jẹ́jọ́ kíní kan pàtàkì bẹ̀rẹ̀ ọ̀yá gàjí ọ̀yá kíní kan so láti bẹ̀ àdẹ̀fífẹ́ tì sí so because gàjí gangan irú ìfẹ́ ti wo apá ẹ̀ máa ń rí báyìí tàbí báyìí you understand so kò yé mi àwa fi yẹn kún. ok ní tí àbí ti original gàjí tí wàá èmi sí ni sọ. o tọ̀dọ̀ tèmi so àwa fìfẹ́ tì sí so a kó ṣọdá part sápá àbá ti di ń jẹ́ gàjí yẹn nínú fíìmù. nígbà tí a pàdé gàjí gangan tí Wasiu Ayinde sọ àbí bó ló ṣe rí abẹ́ ìpàdé ẹ̀. wọ́n rí mi ìwọ ló ń bá mi jórúkọ mo máa ń jẹ́ wọ́n tún fún mi lówó lọ́jọ́ yẹn. gàjí ti sọ ọkọ òkú sanwó fún ọkọ wọn gé. bẹ́ẹ̀ni so wọ́n dẹ̀ fún mi nọ́mbà wọn pè mí anytime èmi náà wá rí wọn bíi godfather. ẹ̀rẹ̀ ṣe ń sọ̀rọ̀ dè ní. dáadáa. so gàjí táwọn èèyàn ń wò lórí atẹ́gùn lélẹ́yìí títí yẹn wọ́n ń gbọ́ nínú orin ni. tábà ní ká mo ní méní méjì ìjọ tiẹ̀ ní fíìmù tẹ́yìn náà ti gbé lórúkọ tí yàtúgbà àbáyọ̀ ṣe sinimá. dáadáa. bíi mélòó. báyìí a ti lé 6 o. tẹ́ ẹ ti ṣe. tí mo ti ṣe a ti lé 6 because lára ẹ̀ náà ni ọ́fíìsà Gàjí wà Dr. Gàjí wà Gàjí àtìjẹ̀bú ayé pé méjì ọba jìnnàṣẹ ọ̀bàrà tí wọ́n sì kànga. ẹni tí ó ti ń ṣe rédíníìkì ní ìgboro Agége tó ti ń rówó tọ́lọ́hùn jọ ń fa aláṣọ ya tó bá lédè bọ́ sínú iṣẹ́ sinimá wọ́n sì ní iṣẹ́ sinimá ẹ̀ wọ́n bá ní gbé báàgì ẹ̀ wọ́n bá ní tì síbi tì sọ̀hún kó tó dowó bó o lè ṣe mánéjà ara yín gbà yẹn. ẹ mọ̀ pé ńgbà táwa ẹ̀kọ́ ti ṣe nǹkan kan tà yẹn change díẹ̀ wà lọ́wọ́ à ńgbà tá a máa dé tá a jókòó tán so a dẹ̀ manage owó yẹn. ẹ ṣe ń rí nǹkan náà. díẹ̀ pé kò gbọ́dọ̀ lọ because kò possible kò bẹ̀rẹ̀ tíátà lé ní kò dẹ̀ bílípò owó máa sáré dé ngbà yẹn ìsìn gbogbo ẹ̀ tẹ̀ ti àti yọ síra wọn. láyé skit láyé gbogbo social media. so kò dẹ̀ social media dẹ̀ tún ti wà tí wọ́n bá dẹ̀ ti ní YouTube kékeré kan tó bá ń ṣe yẹn lẹ́gbẹ̀ẹ́ kan tó ń ṣe kinní kan owó máa wọlé díẹ̀díẹ̀ ẹ ti understand so a manage ngbà yẹn. ẹ̀rọ tí ẹ wà káàkiri àgbáńláyé aṣọ lórí ètò máa ní ọmọ ní ètò náà ní ọmọ yìí náà ní máa mú mi yà bàrà díẹ̀ ná Mr. Gaji ìgẹ́ tí ẹ ní ọmọ tó ń ṣe iṣẹ́ sinimá yìí tí ọmọ yìí kan ti wà ń bẹ̀. kò tí ì sí. ṣé kò sí. irọ́ ọmọ mi first born mi ṣe wọ university ni so meanwhile ìgbà tán wà náà lè dé kó tó rí pọ́n lọ yìí ó lóun like photography whatever kìnnì kan editing ó mọ ó like editing ẹ̀ náà yàrá máa lọ kọ́ so òun náà ti ń tọ́jú bọ̀ díẹ̀díẹ̀. ọ̀gá wa Gaji Mr. Gaji yẹ́yẹ́ ọkọ ọlọ́mọge jigidap ìwọ tún di jigidap ẹ̀yọ lára àwọn slang Gaji náà ẹ máa ń lò náà nìyẹn tábà ní kí awáwò dáadáa ẹ ti ń bàbọ̀ pẹ́ dáadáa o kó tó jọ mẹ́ta kí ni ìṣẹ̀lẹ̀ má ní gbàgbé nídìí iṣẹ́ yìí tó ṣẹlẹ̀ sí mi àbí. tó ṣẹlẹ̀ sí yín gan ní dáadáa àti nídàkejì ṣùgbọ́n ẹ̀kọ́ fún mi nídàkejì náà kẹ́ tó mú dáadáa wọlé. kò sí náà but ìkan wà tí ó jẹ́ nǹkan tó dùn mí gbá yẹn ó dùn mí wọra o because a ti ń ṣe bọ̀ náà àwọn èèyàn ti ń àti tá a bá ti ń lọ street mo rí ẹ̀ ìwọ kọ́ ló máa ń ṣe fíìmù ni ẹ ti understand. àgbọ́yé. so mo wá lọ sí location ọ̀gá mi kan lára àwọn mákẹ́tà wa kan ló ṣe fíìmù yẹn ń gbà yẹn so a wá lọ síbẹ̀ ọ̀gá mi ló ń direct iṣẹ́ yẹn so bẹ́ẹ̀ mi ṣe dé ọ̀gá yín wo Kúnlé Afọ́d ló ń direct iṣẹ́ yẹn so nígbà tẹ́mi débẹ̀ àwa náà dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ni so mi wá lọ bá wọn fún script táwa fẹ́ ṣe yẹn pé àwọn tí mo ti pè rèé o nǹkan báyìí o bó ṣe ń lọ rèé o wọ́n dẹ̀ ti sẹ́ẹ̀tì sí nǹkan lẹ̀ wọ́n wá ń wá èèyàn tó máa ṣe àárín yẹn ọdún wà lórí set alápẹ̀ni lọ́dún yẹn lọ́hùn so bẹ́ẹ̀ mi ṣe débẹ̀ ọ̀gá mi Kúnlé Afọ́d ọlọ́run yẹn jẹ́ kí Ṣọlá wá kó sáré ṣe róyìn jàre so mákẹ́tà yẹn ò sí lórí set nígbà tá à ń ṣiṣẹ́ yẹn so òun náà wọ́n dà pọ́n dúró de èèyàn kan ẹni yẹn ṣáà ti pẹ́pẹ́pẹ́pẹ́ more than 2 hours náà ti ń dúró de ẹni yẹn tó ọ̀dẹ̀ ṣiṣẹ́ kankan bá ṣe ṣiṣẹ́ yẹn tán ni mákẹ́tà yẹn wá dé ẹ ti ṣe ni ọ̀nà àwọn ti atálẹ̀ wá lò ọ̀nà Ṣọlá làwọn lò lójú mi bẹ́ẹ̀ ni o
o god ẹ bá ti máa lò wọ́n kí lẹ wá lò wọ́n fún mo ní ẹ gbà mí ṣé mi ìdá ṣé mi ìmọ̀ àti ni àbí kọ́lọ́ máa jẹ́ kọ́wọ́ wà lára èèyàn kẹ sí nǹkan nínú odidi fíìmù ó ti wá di ẹ̀ bá máa lò wọ́n bí ìgbà tó yẹ pé mo ti reaction yẹn lọ́jọ́ yẹn bí ìgbà tí wọ́n ti bà odidi fíìmù jẹ́ ni mo á wù pé ẹ gbà mí ọ̀rọ̀ yẹn dùn mí mi ní parọ́ fún yín ó dùn mí gan ó dùn mí wọ́ra gan kò bọ̀ òun ò rí nírí pé nǹkan tóun sọ ò dáa bọ̀ tó dùn èmi. ṣé wọ́n padà wá yọ àbọ̀n fi sí yẹn lẹ́nu. nígbà tí ẹ wàá mọ̀ mọ́ bóyá wọ́n ti ẹ̀ yọ àmì tí ẹ mọ̀ but nígbà tí mi máa kó mbẹ ọ̀rọ̀ yẹn jẹ́ kí n tètè kúrò location yẹn so èmi kàn mo dẹ̀ ń sọ ọlọ́run jọ ṣàánú mi o nídìí iṣẹ́ ṣàánú mi o mákẹ́tà yìí fọ́ọ̀sì mi lé lórí fọ́ọ̀sì mi lé mákẹ́tà yìí lórí. tí yóò mọ̀ wá mi kiri fún rẹ̀. ọlọ́run dẹ̀ wá ṣe ọjọ́ tá a kọ́ máa pàdé báyìí èèyàn kan ló kàn pọ́nà lágbájá ní káwọn pé yàn pé ẹ ní iṣẹ́ pẹ̀lú àwọn ok ẹ sọ wọn pé mo busy mi lè ráyè ní ọjọ́ tán fún mi yẹn but déètì báyìí wà nílẹ̀ ọ̀nà ok bàtàn dẹ̀ tó máa sọ fún ọ̀nà ok kò sí problem déètì tẹ̀sán ẹ̀ náà dáa ṣẹ̀rẹ̀pọ̀ lọ ti fọ́ọ̀sì mi nìyẹn normal wọn á sọ pé ok ẹ má wọlé a máa pẹ̀lú mí ni so ìgbà tá a tún wá pàdé ní location kan fúnra wọn wọ́n dẹ̀ wá bá mi Gaji I love your craft. ẹ̀yin ò wá rán létí. irọ́ mi àdúrà tèmi gbà Ọlọ́run ti bá mi ṣe. Ọlọ́run gbà so inú mi dùn tí n bá dárúkọ mákẹ́tà ọ̀hún wọ́n á gbọ́ra wọn. ẹ dà. àmì lè dà tí n bá dà kò dà but obìnrin ni. lẹ́yìn tó ṣerú ẹ̀ fún mi. obìnrin ni mákẹ́tà obìnrin ni. ṣùgbọ́n lónìí ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìwá ni ìṣẹ̀lẹ̀ má ní gbàgbé tó yẹ pé ó dùn mọ́ yín dára tó mọ́ wá tó mọ́ lára tó mórúkọ wá ń kọ́. ọjọ́ tán fi mí sí pósítà. pósítà. ok ó lẹ pósítà lẹ́kàn pé pósítà. ó yà mí lẹ́nu. ṣé ẹ mọyì àwọn tó ń fowó wa. ṣé mọyì àwọn tó ń lọ gbẹ́bọ nítorí kan lè lò wọ́n sí pósítà. nígbà yẹn àbí dìsín náà. kí lẹ fi ń ṣeré bí ọmọ ìjò yìí kò síṣẹ́ tó rọrùn náà. wọ́n kàn bóòdì mi báyìí mo wá wúra pé Mr. Gaji. ìyẹn èmi náà from Imẹ̀kọ Ọlọ́run mà ṣe o inú mi dùn lọ́jọ́ yẹn inú mi dùn Ọlọ́run mà dúpẹ́ o láti Imẹ̀kọ. Imẹ̀kọ. náà. ọmọ ṣẹlẹ̀ ní àbúrò lẹ́yìn. lágbára Ọlọ́run. ṣẹlẹ̀ lẹ́yìn. lágbára Ọlọ́run. ṣé gbogbo èèyàn tó wà ní Imẹ̀kọ ṣẹlẹ̀ ní gbogbo. gbogbo èèyàn kọ́ Muslim wà ń bẹ̀ majority àwọn church náà wà ń bẹ̀ ṣẹlẹ̀ so èyí tó bá wùn ẹ́ ló máa ṣú. ọmọ ọ̀ṣọ́fà tọkọtọkọ ní. lágbára Imẹ̀kọ gangan làwọn wá. hallelujah láti lè ṣe kí media concept wọ́n ti ní kí kàfílì kí n káàbọ̀ sórí ètò. ẹ mà ṣe kẹ ṣá lè gbé sórí. ẹ gbé síbẹ̀ ẹ̀wù ẹ lè tú yẹ́bẹ́ yẹ́kẹ́ òun kó tó wà ń bẹ̀. sẹ̀mórè ẹ ṣe o AK Media lágbára Ọlọ́run iléeṣẹ́ yín ò ní jóná ẹ ní wálẹ̀ ò lágbára Ọlọ́run. àmàrẹ́ iná bá o tó oníyàn ṣe o ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tí ẹ bá jẹ́ náà ẹ mọ̀ ṣe ẹkú àìbínú èyí náà ni a máa fi dúpẹ́ lọ́wọ́ Mr. Gaji Ṣọlá Ọláìbí tí wọ́n bá darapọ̀ mọ́ ètò lónìí wọ́n ní Gaji tí àwọn jẹ́ wọ́n ní ọkọ ọlọ́mọge ni o láti ìlú Imẹ̀kọ níbi tí the heartbeat of the nation the spiritual headquarter ibi táwọn ọmọ sẹ̀lẹ̀ tó ń gbilẹ̀ sí dáadáa tó Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú ẹ ṣeun tẹ́ ń wò wá o ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí wa ó dàbọ̀ o ó dọjọ́ míì ọjọ́ rẹ̀ ó dàbọ̀.